àgbájọwọ́ la fi ń sọ̀yà ògbẹ́rù ẹbí òun náà gẹ́gẹ́ bí ara ó máa fi ọ̀rọ̀ rẹ̀ tó bá ti ń sọ wọ́n jẹ́ parọ́ fún yín àwọn ní àárín kan kóra mi inú mìíràn mọ́ ní ṣé èmi ni wọ́n á kú tó báyìí. Nípa ti bo fóònù báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí. Wọ́n ní ọjọ́ mẹ́ta ní oṣù. Wọ́n ní kí ni kò ṣe. Àwọn ìṣe àmàjọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ló pè wá ní kí ni kò rà gbà rẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn bàbá náà máa ń pè ní bí àwọn ọba kan ní àwọn kan ní wọ́n sponsor ó làbọ̀ wọ́n sponsor yìí èdè mi gan fúnra mi gan mi ò nínú pé àwọn sponsor yìí ní àwọn agbára kékeré láti pàtí àti ṣe ayẹyẹ ìlú kọjá àti ìráyè àlọ́kùnrin àwọn akẹ́kọ̀ọ́ náà pé ìdí ìṣe wà lára àwọn ọjọ́ láti fẹ́ràn láti bẹ̀rẹ̀ sí jáde náà láti máa rí pé à ń kí gbogbo èèyàn olólùfẹ́ wa àti gbogbo èèyàn ọba aládéládé àti ọrùn lẹ̀kẹ̀ ìpẹ́ lọ́wọ́ náà ní o pàtẹ́tí kú lórí ilẹ̀ Yorùbá náà kó má bàjẹ́ ẹ̀sìn òdòdó ilẹ̀ Yorùbá ò má bàjẹ́ o tí ó bàjẹ́ àníkú ìpẹ́ lọ́wọ́ yìí nìyí níta fi wá ní pé àfẹ́rí gbogbo kádẹ́kì pé ti dé o gẹ́gẹ́ bí kábíyèsí ológun náà ti sọ wọ́n sowọ́pọ̀ kò bí ìlú ilẹ̀ Yorùbá yóò sì kú yóò sì tùbà yóò sì tùṣẹ́ nǹkan tó wà ní ọmọ tèmi náà nìyẹn. àjọṣe wọn nípa olùpẹ̀ mọ́ nǹkan mìíràn lára àwọn ọkọ̀ tí mo tún fẹ́ sọ ó yà mí lẹ́nu àti mo rí Raji Abbas mo rí Raji Abbas mo tún rí amúgbogbo ó yà mí lẹ́nu láti ọjọ́ tí a ti ṣe coronation ó ló di pé a ṣe ayẹyẹ ìwúyè la ṣe ní P5 mo ti mọ Awígbogbo mo ti lọ bí abẹ́ ọdún méjì báyìí ní mo tó dẹ́kun fẹ́ràn gbogbo tó ń ṣe náà ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ní kíákíá tí ọ ní kíkíá tí wọ́n anáǹsì orúkọ mi náà fún ní èmi ní Aláàfin tuntun ní Awígbogbo ti bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi náà nípa èyí tó jẹ́ ti tèmi èyí tí ò jẹ́ ti tèmi. ọ̀nà ìlú bí kábíyèsí ìlú ti dáná sísọ náà wọ́n ní àgbà tí ó bínú ni. Ọlọ́run rí mi, Ọlọ́run rí ọkàn mi. Tí wàhálà ti fẹ́ràn jùlọ ni pé ọmọ padà sí ibi ẹbí rẹ̀. Àti wípé àgbájọwọ́ la fi ń sọ̀yà ògbẹ́rù ẹbí òun náà gẹ́gẹ́ bí ara ó máa fi ọ̀rọ̀ rẹ̀ tó bá ti ń sọ wọ́n jẹ́ parọ́ fún yín àwọn ní àárín kan kóra mi inú mìíràn mọ́ ní ṣé èmi ni wọ́n á kú tó báyìí. Nípa gbogbo tó bá ti
tí bá ti wo fóònù báyìí àwọn ẹ̀sẹ̀. wọ́n ní ọjọ́ mẹ́ta ní olè sùn. wọ́n ní kí ni kò ṣe ìṣe ọmọdé ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ló pè wá ní kí ni kò rà gbà rẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ náà máa ń pè ní bí àwọn ọba kan ní àwọn kan ní wọ́n sponsor kó làbọ̀ kan sponsor yìí èdè mi gan fúnra mi gan mi ò nínú pé àwọn sponsor yìí kí ni àwọn àgbà mi ò ní kéde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ náà ẹ̀ wá pàdé lé mi kó àyè sí. Ó ní ìlú lásán yìí ní ti gbogbo wa aṣọ yìí ti yín náà ló bàjẹ́ o. Ní ọwọ́ apá òkúta òkú tẹ́lẹ̀ sì ti ká wọ́n ká òkúta ní òkú. alájọṣepọ̀ làwọn àti bàbá láti torí tí ọmọ ti jọba lórúkọ ìgbà òyìn ni wọ́n gbé. onílẹ̀ làwọn náà wá tẹ̀gbà tí
láti jọ láti tí láti tó yìí bàbá oyin náà ọlọ́run ní tí ó tán. Bí wọ́n fẹ́ ní nínú sí ní ìlú láti wọ̀ wá yìí ló fi tó pé ní wípé agbádùn bàbá wa olóòrùn kúta ju ìṣọ̀kan àti ìfẹ́ ilẹ̀ Yorùbá náà fẹ́ bí ẹ̀ka ṣe tó ń lọ bẹ́ẹ̀ nìyẹn láti àwọn ọ̀rọ̀ nígbà yìí torí àkókò ní àṣẹ kàkọ́ olóhùn ṣe òkú ta wọ́n ní kí á fi àyè lẹ̀ kí àwọn èèyàn tó bá fi èsì ya fọ́tò wọ́n máa fẹ́ wọ́n ṣe ní ẹsẹ̀ tí òfin ní ìwé òkú yìí ilé ìwà ìwé òkú àti látẹ̀sí fọ́tò ṣẹṣẹ ilé ìwà ìgbàlódé ẹ̀sìn onílẹ̀ ìgbòsí